Àjọkẹ́ mo kí ọ òkú ọdún o, Mariam mo kí ọ òkú ọdún o, àṣeyí ṣàmọ́dún lágbára Ọlọ́run. Àjọkẹ́ a kí ọ òkú ọdún o, àṣeyí ṣàmọ́dún lágbára Ọlọ́run. Àjọkẹ́ happy birthday to you o. Àjọkẹ́ happy birthday to you o. Wish you long life, wish you prosperity. Ilẹ̀ wí. Àjọkẹ́ happy birthday to you o. Àjọkẹ́ happy birthday to you o. Wish you long life, wish you prosperity. Àpátẹ́wì mo tún jẹ́ kí ní ọ̀hún dé o. Mọ̀rọ̀mọ̀rọ̀ ní sọmọrọ́gùn mi sọ̀sọ̀ ló ní máa sọ. Ọmọ olódù ọ̀tá ìwọ dànù. Mariam, Mary Àjọkẹ́ èdè ìwọ lè mí kí lọ́wọ́lọ́wọ́. Òní lọ́jọ́ ìbí rẹ ọmọ Ajíbọ́sẹ̀ òní ti yẹ ọ́ o. Lórí ìwọ ló lónìí, ó mọ́ lára, ó sojú dédé ara, ó lẹ́wà níwọ̀n, ó níláárí ó lọ́yàyà, ó kó ni mọ́ra, kò sóhun tó dára tí ò ní níwà. Ó ń lọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ olórí pípẹ́ ẹ̀dá ọlọ́pọlọ tí wọ́n rí tí wọ́n fi sọ wípé if a momentum of a verbal is attached strenuously before it comes with a miscellaneous agility. We all have to celebrate and felicitate with today's birthday celebrant Àjọkẹ́ Adé ọmọ Ajíbọ́sẹ̀. An epitome of progress without any atom of character tó ló ní tẹríba kèrè bí kọ́ mo ní jẹ́rìí rẹ̀ dé góńgó. Ṣùgbọ́n ẹ̀ mọ́tò bẹ́ẹ̀ bá kí wọ́n bọ kìnìún lẹ́nu kò lè bu ní jẹ́. Torí nílé bàbá tiwọn, àwọn ọlọ́mọ òṣèwèrè kí wèrè ó wù ní. Ọmọ amúkò tí yọjú ẹ̀gbá, ọmọ àfipọ̀ngọdọ́ yọjú kéjú. Bẹ́ẹ̀ ni àwọn lọ́mọ ẹni ènìyàn péjọ lóko rẹ̀ tó jẹ̀sán. Ọmọ eléṣù kwara, ọmọ ìgámọ́dé abẹ́ẹ̀lẹ̀jà, òṣèwèrè kí wèrè ó wù ní. Bẹ́ẹ̀ ni ọmọ lọ́tọ̀ odò lè ní kí lọ́wọ́lọ́wọ́. Ọmọ arọ́dẹ́dẹ́ wọ́ mi, ọmọ agbẹ̀bí èwùwẹ̀, ọmọ agbẹ̀bí ayé, ọmọ agbẹ̀bí ọ̀run, agbẹ̀bí ewúrẹ́, agbẹ̀bí àgùntàn. Mo sì kí ọ ní mi ò tí kì ọ rárá. Ọ̀bẹ̀rẹ̀ ọ̀tà nílé bàbá tó bí ọlọ́mọ, Àwórì ní Àwórì nìran rẹ̀ ẹ̀lẹ́ ògógó ọmọ Àwórì. Ọlọ́jọ́ ìbí jẹ́ ìsáré máa jẹ́ òsì. Ajíbọ́sẹ̀ Rasheed, aláṣẹ Rasheed and Sons Electrical Winding Company pẹ̀lú Ajíbọ́sẹ̀ Wàsíù. Àwọn náà ní máa kíyọ gbogbo ọmọ Ajíbọ́sẹ̀ lápapọ̀. Wọn ò gbẹ̀yìn rárá, wọ́n ní kí ọ dáadáa. Wọ́n ní kíyọ délé Àwórì ọmọ òsà kẹsàn-án. Bákẹ̀sán ò ga jùkò tí ò ga jùkù kùdé. Wọ́n ní kó sẹ́tì ní bàmúléwọ́. Torí kékeré ọ̀dẹ́ ni bàbá yìí ṣe. Ọmọ arúgbó òde ti fa yàáfà. Ọmọ ọlọ́dẹ àjáyé lẹ̀ kúkú ṣe. Ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó, ọmọ ìkùlé ọlọ́kọ̀ tí ń ṣe jìgbàrà ìlẹ̀kẹ̀. Ọmọ ilé ọlọ́kọ̀ tí ń gbà yẹbẹ yẹbẹ lójú omi. Ọmọ aládé jìwìjìwì ìlẹ̀kẹ̀. Ọmọ kábọ̀ pàwà káfàjẹ̀wà, kátúndọ̀pánu kádàjẹ̀nù, kábò gèdègèdè ọwọ́ wakọ̀ délé iṣẹ́ rí. Ọ̀rọ̀ múdà lóṣù, ọ̀rọ̀ múdà lówó délé. Èmi nídọ̀kọ̀ lóṣù, èmi nídọ̀kọ̀ lówó délé. Àsórí àkẹsàn nídọ̀kọ̀ káàkiri. Èé ti jẹ́ o, tóbi lórí àkẹsàn nídọ̀kọ̀ káàkiri. Àìgbowó ọkọ̀ lóṣù, àìgbowó ọkọ̀ lákẹsàn. Ẹni bá gbowó ọkọ̀ lóṣù, tó gbowó ọkọ̀ lákẹsàn. Àti mọ̀ kọ́rìtàn yóò ti gbàdìgbọ̀n yóò gbọ̀run lọ ní. Ọmọ ògún onírè, ọmọ ògún ló ń bí. Ọmọ ògún kú mi nílẹ̀ ni mò ń bí. Ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò, ọmọ Òtìgbò mẹ́kù, ọmọ Eringbokùn Òyìnbó, ọmọ Abímọ̀kù, ọmọ Arẹ̀másọ̀, ọmọ Arógun Màsà, àkọ́kọ́ tó gbalé tó gbàjú atọ́kùn òtójú ọ̀dẹ apẹ̀rìn yájó yájù, ọ̀gángan kiri òògùn, òrùlé yájó torí ẹ̀jà yájù, àrọ̀nìrógún mọ́tìdí, ọkùnrin tọkùnrin, ọmọ egungun létí fi wájú gbọ́ta, tí fi ń wakọ̀ délé ìjẹri, ọmọ akọgun tó fi tó ṣe létí tó fi ọ̀dọ̀ ṣe ọ̀nà, ọmọ Àwórì ọ̀pá-morogo, alùmọ̀yàn gẹ̀dẹ̀, alálẹ̀ ilẹ̀, àwèrègèdè, ẹ̀yà ayé, ojú ìdínà ibi, ọ̀padà ọ̀mì nípa ìsìn lọ́mọ Àwórì. Tani ṣe ìkélé fojú di ìgangan ọmọdé abẹ́lẹ̀dà. Ó fi kó sí ojú ọ̀tá, ó fi pọngọdọ́ yọjú ẹ̀ níbi ojú ayé. Wọ́n ní ìjẹ́jọ́ ilé, wọ́n ní ìjẹ́jọ́ oko. Àwọn ìjẹ́jọ́ ilé lámọ̀ sáwọn máa jà yìí. Dáńgádé wọmi ní jọ́sìn.
ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi ẹni bá ní kó o mọ̀ ṣe tiẹ̀ àbí tó ní o ní ṣàmọ́dún láyé ń bí ọmọ mẹ́wàá lè mí àkà fún kò sì ní jèrè kankan nínú wọn torí sọ̀pẹ̀lẹ̀ apá méjì akẹjọ ògùn apá méjì akẹfà afẹ́fẹ́ wèrè akọlu méjì àsìkẹrin ikú fúnra lára rẹ̀ yóò pa méjì akejì èjì tó kù fúnra lára wọn ni wọ́n fẹ́ sara wọn ìwọ tó lọ tí wọn ò sì ní wálé wọn òkè òkun ló wà wà á kéré òkè òkun délé láti elékùnmọ́ rẹ̀ ọba mi ó dá mi lójú ó máa rí tajẹ́ ṣe bó o ti lówó kówó ló máa lọ́lá mọ́lá láti ọlọ́run ọba mi ó sọ pé èyí náà wàá sẹ̀mí yìí sí i. òkú ọdún wo àṣẹ ìṣàmọ́dún lágbára Ọlọ́run. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.